Hello, ẹ̀yin èèyàn mi. Olúwa ṣeun, aláàánú ṣeun. Ọba kọ̀ láti má tì kà lẹ́yìn, adúró gbọngbọn lẹ́yìn olóòótọ́. Ọba ìyanu, kì í máa ṣe kékeré. Wọ́n ní láàárọ̀ yìí pé wọ́n bá gbọ́ news pé kábíyèsí o, olórí Naomi tó ní terrible accident. Wọ́n ní kì í ṣe kékeré o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò kú fọ́tá yọ̀ lágbára Kristi. Gbogbo àwọn olólùfẹ́ Naomi àtàwọn àti Naomi àtàwọn afẹ́nifẹ́re láti má yẹ kí nǹkan bàjẹ́. Gbogbo a máa la ọdún yìí já pẹ̀lú ayọ̀ àti àlàáfíà lágbára ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni wọ́n ní ó lóun fẹ́ gbé Tádéníkáwò lọ sí school láàárọ̀ yìí. Kábíyèsí ni ò ṣe jẹ́ kí driver lọ. Ó ní ó tí òun fẹ́ gbé lọ tóun bá dẹ̀ ti drop ẹ̀, ó máa gbàbẹ̀ lọ sí Àkúrẹ́. Tóun lọ sí Àkúrẹ́. Ní sùúrù, ó ní kóun tètè lọ. Kábíyèsí ní kó má ì tí ì lọ. Ó ní òun ní nǹkan tóun fẹ́ lọ ṣe. Ó dẹ̀ ṣe gba school lọ nìyẹn. Nígbà tó ti drop Tádéníkáwò tán, wá ní kóun máa lọ sí Àkúrẹ́. Ó ló ti dé Àkúrẹ́, by the time tó wá ń bọ̀, wọ́n ló bá ní terrible accident. Wọ́n ní kì í máa ṣe kékeré, kì í ṣe accident wẹ́wẹ́. Wọ́n ní mọ́tò tí kábíyèsí fi ta lọ́rẹ nígbà tó bí ìbẹ̀ta, tí àwọn bá bẹ́lẹ́ láàfin tó pariwo pé ìgbà tí olórí tó bí ọmọ tiẹ̀, ó ra mọ́tò fún bẹ́ẹ̀ tí mọ́tò yẹn ò fi bẹ́ẹ̀ dà tó ti Naomi. Ashley náà ó tún ra mọ́tò fún pé tí Ashley náà kò dá tó ti Naomi. Bó ṣe wá jẹ́ beautiful one tó ju tiwọn lọ. Tí gbogbo ṣe yín sókè tó kẹ́yìn sókè tó lanú lẹ̀ tó sọ pé láíláíláí àwọn ò ní gbà. Wọ́n gbé ògo yẹn tẹ́ bá gbàgbé. So mọ́tò yẹn sì, òun náà sọ pé ó lá accident. Wọ́n ní kì í máa ṣe kékeré pé bí èèyàn repair. Wọ́n ní bó ṣe pé kábíyèsí yẹn pé Naomi lá accident pé terrible one o. Pé bẹ̀tẹ̀ pé káwọn ṣì máa wò. Wọ́n ní kábíyèsí dé báwo ni pé kẹ́ṣì máa wo kí ni ẹlẹ́yàn lásẹ̀. Wọ́n láti bá ti rà ariwo tí kábíyèsí pa. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí kò fi nǹkan bò kíákíá ti pariwo síta. Ló bá di pé wọ́n láwọn olórí wá gbọ́. Wọ́n nínú wọn ti ń dùn. Kọ́n ti ẹ̀ bèrè lọ́wọ́ kábíyèsí pé báwo ló ṣe ṣe ìkíni. Ó ní ọ̀tẹ̀ fẹ́ bí ṣé kábíyèsí máa dá wọn lóhùn. Wọ́n ní pé kábíyèsí kàn tẹ ọkàn létí ni. Bó ṣe lọ́bẹ̀ rẹ̀ lóòótọ́ wọ́n débẹ̀. Wọ́n ní mọ́tò yẹn kì í ṣe ìta àsọ ẹ̀. Wọ́n ní kì í ṣe ìta àsọ ẹ̀. Pé sọ pé kí ló wá ṣẹlẹ̀. Wọ́n ní pẹ̀lú bó ṣe sọ pé mọ́tò yẹn bàjẹ́ tó, pé bí Naomi ṣe jáde nínú mọ́tò yẹn lága. Wọ́n ní kò tiẹ̀ sí èèkánná, kò sí nǹkan kan tó gé tó kọ̀ tiẹ̀. Wọ́n ní tẹ́ bá dé àfipọ́ ti ń pariwo pé bóyá ó ti kán lẹ́sẹ̀, bóyá ó ti fọ́ lórí, bóyá ó ti ṣe kíni. Pé to everybody surprise, láti jẹ́ kí Ọlọ́run prove wọn wrong. Níṣe ni Naomi jáde láìsí ìpalára kankan. Ǹjẹ́ ẹ̀rí nǹkan ǹjẹ́ kì í ṣe surprise yín? Wọ́n ní kò sí kankan tó ṣe. Pé ṣùgbọ́n mọ́tò write off. Wọ́n ní so àṣé Ọlọ́run wa. Wọ́n ní sìn pé ṣe lẹ̀rù ń bà wọ́n. Pé a jẹ́ pé iwin ni Naomi yìí o. Pé ṣé èèyàn ní ṣàǹjọ̀nú ni àbí èèyàn ni. Tọ́lọ́run bá ti ń ṣe tiwa, kò sẹ́ni tó lè kọjú ìjà sí wa. Àìjẹ́bẹ̀ ṣẹ́rí gbogbo àwọn tó wá ń kọjú ìjà sí àwọn tí Ọlọ́run ti dá. Wọ́n máa múlẹ̀ múfo ni. Wọ́n kàn máa ṣe wàhálà lásán ni. Lórí ẹni tọ́lọ́run ti dá kò ṣe farawé. Tó bá sọ pé o fẹ́ farawé, wàá kàn jálẹ̀. Wàá fìdí jálẹ̀, òfo lolú ẹ tó máa mú. Wọ́n ní kò sí kankan tó ṣe. That is ayọ̀ ńlá ni fún wa.
Ṣé ẹ rí pé gbogbo plan gbogbo àwọn ọ̀daràn wọ̀nyí, plan wọn kàn mú òfò ni wọ́n kàn mú òfò. Bẹ̀tẹ̀ wọ́n sọ pé tẹ bá rí mọ́tò yẹn, kì í ṣe kékeré. Wọ́n ní bẹ̀tì kábíyèsí, wọ́n ní ó wà short of words. Ó wà short of words. Kábíyèsí gan pàápàá ó máa sọ pé ọmọ tóun lọ fẹ́ yìí pé òun ò rí Olódùmarè rí lára ẹ̀. Ẹrú ẹ̀ gan máa tiẹ̀ máa bá kábíyèsí. Ẹrú Naomi gan bá kábíyèsí ẹ̀sìn, kì í ṣe pé bóyá ẹrú ẹ̀ tiẹ̀ máa bà, ẹrú ẹ̀ tí ń bà. Torí ó máa rí pé torí ẹ̀ ní kábíyèsí ò tiẹ̀ ṣe fẹ́ fi Naomi sílẹ̀. Ó ṣe lè fi ilẹ̀, ó ti ní tóun bá ẹni tó bá ní tóun bá ní kóun fi kun Naomi ilé, á jẹ́ pé wọ́n fẹ́ pa òun. Tí nǹkan kan bá ṣe Naomi pẹ̀rẹ́ pé nǹkan kan máa ṣe òun náà, kọ́kọ́ dẹ̀ ní ṣe Naomi, kò ní ṣe ẹnìkan kan, kò ní ṣe àwọn ọmọ ẹ̀. Ẹ rí bọ́lọ̀ gbogbo àwọn èso Naomi pátá bí gbogbo wọn ṣe máa ààbò Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, agbára ẹ̀jẹ̀ Jésù máa ṣí ju bọ àwọn ọmọ ẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣe wọn. Wọ́n kàn fúnra wọn ní wàhálà ni. Wọ́n kàn fúnra wọn ní wàhálà ni. Ǹjẹ́ àní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ẹ jẹ́ ká dúpẹ́, àti ẹ̀ ti dúpẹ́ kì í ṣe pé ǹjẹ́ àní dúpẹ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé etí wa ò gbúròó ìbànújẹ́. Ayọ̀ náà ni. Àwọn òmùlẹ̀ mọ́fọ́ òfo náà máa mú. Ní àwọn èèyàn mi pé jẹ́ kí n gbé lè wá sí ti gbọ̀. Pé Ọlọ́run tó ti ṣe ìyanu mi o fún Naomi o. Kí ló dé táwọn olórí yìí tó wọ́n báyìí ní business? Kí náà yìí ń lẹ́pa ojoojúmọ́ àwọn máa bù lẹ́sẹ̀, àwọn máa bù lẹ́sẹ̀ gbogbo ẹ̀ náà òfo náà mú. Kí ló dé tó ń ya tètè sí mi ẹ̀dọ̀? Tá pé mi ni wọ́n pa máa sọ pé Naomi ti di àgbàdo tó wà nínú ìgò tádìẹ máa mọ́ lójú. Òun ni Naomi wà fún wọn. Wọ́n sọ pé Naomi ti ṣe kíni o, Naomi ti gbá o, Naomi ṣe gbogbo àwọn. At the end of the day, ayọ̀ la tún máa rí lẹ́yìn ẹ̀. Ṣé nígbà tí mo kọ́kọ́ gbọ́ wọ́n ní Naomi terrible accident o, kíní kan. Nígbà tí wọ́n sọ lọ sọ́bọ̀, wọ́n bá ní bet kan guess what pé kò sí nǹkan kan tó ṣe. Naomi kàn bọ́ dẹ̀ lága yẹn ní kẹfí màmá ẹni tọ́lọ́run wà lẹ́yìn, ẹni tọ́lọ́run wà pẹ̀lú ẹ̀. Kí àwọn oníṣẹ́ ibi kan try irú ẹ̀. Torí kìí ṣe inú ibi yẹn náà máa ṣe náà máa parun sí. Ṣèbí Ọlọ́run ti sọ fún olúkálùkù wọn pé òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kẹ́lẹ́ṣẹ̀ kó ronúpìwàdà. Nígbà tó bá lè ní kán ronúpìwàdà tó láwọn ò ní ronúpìwàdà pé àwọn gbọ́n ju ẹni tó dá wọn lọ. Ọlọ́run á dẹ̀ máa wò wọ́n ràn. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sáré gbé eléyìí wá síwájú pé àti tùdúpẹ́ ọpẹ́ náà la máa dù. Ọpẹ́ ni àní rógun ìbànújẹ́, àní rógun ẹkún, àní rógun òṣè lágbára ẹ̀jẹ̀ Jésù. Àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtèmi tẹ́ ń gbọ́ tí mò ń sọ fún wa lágbára ẹ̀jẹ̀ Jésù. Àní rógun wàhálà ìdààmú, ayọ̀ la ń fi parí ọdún náà. Jésù Kristi Olúwa wa. Amen.